Ẹ̀yin èèyàn ilé, ṣẹ mọ̀ pé mo sọ fún yín pé mo máa mú gist kejì wá fún yín lórí bí Dr. Elizabeth bí wọ́n ṣe ṣe schedule tí wọ́n ní by 2025 August yìí ni wọ́n ní Queen Naomi máa take over gbogbo àwọn ojúṣe wọn gẹ́gẹ́ bí ìyálé nínú ààfin bàbá wa, the only queen. Ẹ̀yin èèyàn ilé, lóòótọ́ kábíyèsí lè fẹ́ ìyàwó tó pọ̀ o, ṣùgbọ́n queen kan tí kábíyèsí ní òun ni Queen Naomi nítorí pé àwọn ni ìyálé gbogbo wọn. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí, ṣé mọ̀ pé a sọ fún yín pé bàbá wa eré ńlá ní gbogbo àwọn olórí kan jáde nínú palace títí tí Queen Naomi fi máa parí ritual àwọn. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí ní the only person tó máa wà nínú ààfin òun ni àwọn mẹ́ta. Ṣé mọ̀ pé mo ní mi ní máa dárúkọ wọn ní orí channel mi mọ́. Wọ́n ní àwọn mẹ́ta ló máa wà nínú ààfin, ṣùgbọ́n Dr. Elizabeth wà ńbẹ̀. Àwọn tó máa wà nínú ààfin, wọ́n ní Dr. Elizabeth wà ńbẹ̀. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí, wọ́n ló di nǹkan tó jẹ́ pé inú àwọn sisi wa gbogbo yìí ò dùn nígbà tí wọ́n gbọ́ pé orúkọ wọn kò sí ní inú àwọn tó máa wà ní inú ààfin. So wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n gbé, wọ́n ní ó yàtọ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀, wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ti yí ọwọ́ padà fún àwọn sisi wa gbogbo yìí lórí àwọn ìwà àti nǹkan tí wọ́n máa ń ṣe. So bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn council bàbá wẹrẹ ńlá, wọ́n ní wọ́n ti sọ wípé Queen Naomi máa padà wá as the first wife sí inú palace bàbá wẹrẹ ńlá nítorí wọ́n ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe. Wọ́n ti ṣe gbogbo ẹ̀ pátápátá tán kó tó di August. Lẹ́yìn yẹn, wọ́n ní wọ́n ti gbé gbogbo àwọn òfin jáde nínú ààfin bàbá wẹrẹ ńlá. Wọ́n ní Dr. Elizabeth ka gbogbo àwọn rules and regulation yìí. Wọ́n ní ìgbà tí Dr. Elizabeth ka gbogbo àwọn rules and regulation yìí, wọ́n ní inú àwọn àǹtí wa gbogbo ò dùn. Ṣé mọ̀ pé nǹkan tí wọ́n fi ṣe rules and regulation yìí náà rántí gist kan tí mo sọ fún yín pé kábíyèsí gba kọ́kọ́rọ́ mọ́tò àwọn elders tí wọ́n rà fún wọn. Mi ò mọ̀ bóyá wọ́n ti fún wọn ní o, but wọ́n ní wọ́n gba àwọn kọ́kọ́rọ́ yẹn padà nítorí pé wọ́n ní àǹtí wa, ìkan nínú wọn, wọ́n ló lọ ra márúwá fún àwọn elders. Wọ́n ní nígbà tí àwọn elders tí wọ́n wá ń bẹ̀rẹ̀ sí support Queen Naomi, wọ́n ní bí ó ṣe lọ gba gbogbo àwọn márúwá yẹn padà nìyẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí wọ́n wá ka gbogbo àwọn rules and regulation yìí, wọ́n ní ó ní ṣe pẹ̀lú nǹkan tí àwọn sisi wa gbogbo yìí ṣe nínú ààfin. Wọ́n ní ó ní ṣe pẹ̀lú ẹ̀. Wọ́n ní nǹkan tí wọ́n fi make rules and regulation yẹn nìyẹn. Pé gbogbo àwọn ìwà tí wọ́n ń wù yẹn, wọ́n ní láti dín ọwọ́ ẹ̀ kù. Wọ́n ní láti dín ọwọ́ ẹ̀ kù nítorí pé kò bá ìlànà òfin ààfin mu kí wọ́n máa lọ ra nǹkan fún àwọn elder. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Then wọ́n dẹ̀ tún sọ fún wọn pé ó ní ojú ibi tí wọ́n lè wọ̀ ní inú ààfin yẹn. Ṣé mọ̀ pé wọ́n ti kọ́kọ́ make òfin yìí tẹ́lẹ̀ pé ó ní ibi tí wọ́n lè dé, wípé wọn kàn lè máa wọ gbogbo ibi tó bá wù wọ́n. Wọ́n ní wọ́n tún ti sọ again pé ó ní ibi tí wọ́n lè wọ̀ ní inú ààfin yẹn. Kì í ṣe pé wọ́n lè wà nínú ààfin o, ṣùgbọ́n ó ní àwọn areas tí wọ́n lè dé. Nǹkan tá a gbọ́ nìyẹn. Bí a tún ṣe gbọ́, ṣé mọ̀ pé a sọ fún yín pé wọ́n rí àwọn nǹkan kan ní ẹ̀yìn chamber bàbá wẹrẹ ńlá tí wọ́n ní wọ́n rí nǹkan tí wọ́n gbé síbẹ̀. Wọ́n ní torí ìdí èyí ni wọ́n tó fi òfin dè wọ́n pé ó ní ibi tí wọ́n lè dé nínú ààfin yẹn, pé kì í ṣe gbogbo ibi ni wọ́n lè wọ̀ ní inú ààfin.
Ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó tojú sú wa nítorí pé ó ti yẹ kí Queen Naomi padà wá sí inú ààfin yẹn tipẹ́tipẹ́. Ó ti yẹ kán padà. Ẹ rántí ngbà kan tá tí ń prepare pé Queen Naomi wọ́n ti bẹ̀rẹ̀ sí plan wedding wọn and everything tó yẹ pé suddenly ni Dr. Elizabeth náà bẹ̀rẹ̀ sí ṣe wedding Dr. Elizabeth. Ṣé ẹ rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn sísí wa gbogbo ẹ̀, wọn ò fẹ́ kí Queen Naomi return. Wọn ò fẹ́ kán return rárá. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media nípa ọ̀rọ̀ ìyálájé tí a gbọ́ lórí social media. Ìyálájé gan, àwọn gan nípa nínú ọ̀rọ̀ yìí nítorí pé recently la rí wọn tí àwọn àti ìkan nínú àwọn àǹtí wa yìí tí wọ́n ń lọ sí Paris, Paris Wàsíù tí wọ́n lọ ń kọrin ńbẹ̀, tí wọ́n lọ ń jó níbẹ̀. Ìyẹn ò tí ẹ̀ kàn wá. Ṣùgbọ́n èèyàn rò pé bàbá Wẹ̀rin ńlá dákẹ́ ni, ṣùgbọ́n bàbá Wẹ̀rin ńlá ò dákẹ́, wọ́n mọ nǹkan tó ń ṣe o. So gbogbo ọ̀nà ni bàbá Wẹ̀rin ńlá fi dúró ti Queen Naomi tí wọ́n dẹ̀ ń ṣe gbogbo àwọn full moon ritual yìí wípé àwọn fẹ́ kí ìyàwó àwọn àti ọmọ àwọn kan padà wá sí inú ààfin. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò bá àwọn àǹtí wa yìí lára mu. Inú wọn ò dùn sí gbogbo ìgbésẹ̀ tí bàbá Wẹ̀rin ńlá ń gbé yìí. Inú wọn ò dùn rárá. Wọ́n wò pé kábíyèsí ò ní ráàyè fáwọn mọ́ tí Queen Naomi bá padà wá sí inú ààfin. Ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ ṣe? Ilé Queen Naomi ni Queen Naomi wà. Kò dẹ̀ sí ẹni tí ó lè yí ìpinnu bàbá Wẹ̀rin ńlá padà lórí ọ̀rọ̀ yìí. Kò sẹ́ni tó máa ní pé kí Queen Naomi má wá sí inú ààfin àbí kán má wá sí ilé ọkọ wọn. Ẹ̀yin èèyàn lé, so bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní wọ́n ti fi òfin dè wọ́n o wípé àwọn sísí wa gbogbo yìí ó ní ibi tí wọ́n lè wọ̀ ní inú ààfin. Wọ́n dẹ̀ ní by August 25th, Queen Naomi máa take over as ìyálé wọn ní inú ààfin, the first wife ní inú ààfin bàbá Wẹ̀rin ńlá. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. So wọ́n ní àwọn Council of Chief, àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde tí wọ́n sọ fún wọn wípé wọ́n ti fi òfin lélẹ̀ wípé August 25th o, Queen Naomi ń return as the first wife sí inú ààfin. Bóyá wọ́n á máa lọ sí Royal Mansion, wọ́n máa padà wá ni, a lè sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé Queen Naomi ló máa decide nǹkan tí ó yẹ kán ṣe? Ṣé ẹ rí tí Ọlọ́run máa ń ṣe oore ẹ̀ fún ẹ̀dá? Èèyàn máa rò pé bóyá èèyàn ń lálàá ni o. Ọlọ́run ò fi Queen Naomi sílẹ̀ rárá. Gbogbo ìgbà ni Ọlọ́run fi ń dúró ti Queen Naomi. Ó ń gbèjà wọn lọ́sàn-án àti lóru, ó dẹ̀ ń dójú ti àwọn ọ̀tá. Ìtorí ẹ̀, ẹ̀yin èèyàn lé, ó dáa ká máa ṣe dáadáa. Àánú Ọlọ́run ò ní fi èmi àti yín sílẹ̀ o. Gbogbo nǹkan tí a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi. Bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn gist àbá bàbá Wẹ̀rin ńlá gbé inú ààfin o. Àwa torchlight sí ni. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa o. Gbogbo àdáwọ́lé wa á yọrí sí rere o. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15, èèyàn 40 la máa mú. Ẹ subscribe kẹ́ lè ní part of this deal. Ẹ share, ẹ like, ẹ dẹ̀ fún fídíò yìí ní thumbs up. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.